wá dùn mí wípé mo jẹ́ ọ̀kan lára àwa kìrìsìtẹ́nì, àwa tá a jẹ́ kìrìsìtẹ́nì, tá a jẹ́ aṣíwájú kìrìsìtẹ́nì nípínlẹ̀ Ògùn, àwọn tó jẹ́ kìrìsìtẹ́nì tí wọ́n ń tẹ̀lé yín, àwọn tó jẹ́ kìrìsìtẹ́nì tẹ́ ẹ̀ ń rán lọ Jerúsálẹ́mù, àwọn tó jẹ́ kìrìsìtẹ́nì tẹ́ ẹ̀ ń fún ní sálárì, àwọn tó jẹ́ kìrìsìtẹ́nì tó jẹ́ pé àwọn nìrújú yín tó bá fẹ́ lọ sáké tó bá fẹ́ lọ sóko, àwọn ni ẹ máa ń lò ní gbogbo ìgbà. Àárín èyí méjèèjì òun ni mo fẹ́ sọ̀rọ̀. Àwọn kìrìsìtẹ́nì tẹ̀rí yẹn ọkàn wọn ò mọ̀ sí yín o. Nígbà tí ọ̀rọ̀ bàbá Alado tí ó ṣẹlẹ̀, tí àwọn èèyàn jáde lọ́tún tá à ń jáde sósì yìí pé big slap, ìgbà tí ńlá lélẹ́yìí fún wa nípínlẹ̀ Ògùn, nígbà tí irú bàbá Alado ẹni tí ò níran, ọmọ játijàti, ọmọ tí ò ní jèrè yẹn kó máa yánu kó máa sọ̀rọ̀ sí yín. Ṣùgbọ́n inú mi dùn lórí bàbá wa WAKILU ilẹ̀ Yorùbá ẹ̀dùn àdẹ́ta tí wọ́n jáde tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn. A ò wá rí kìrìsìtẹ́nì kankan tó jẹ́ aṣíwájú kìrìsìtẹ́nì tó ń gbowó lọ́dọ̀ ìjọba kó jáde sọ̀rọ̀ yẹn. Ọ̀rọ̀ tí mò ń sọ láti jẹ́jẹ́ pé àwa kìrìsìtẹ́nì ìwà wa ò dáa. Àwa kìrìsìtẹ́nì àgàgà wọn aṣíwájú wa ibi tí wọ́n bá ti ń jẹ lọ́mọ o. Gómìnà wa ò mọ̀ wípé nígbà tẹ́ bá fún yàn tẹ́ ẹ fún wọn lóúnjẹ tán, ohun tí ò dáa ló tún ń sọ ń pa yín. Ó ń dùn mí torí pé ìgbà míì ibi tó bá yẹ ká ti bá ọgbọ́n tí a ò bá bá ọgbọ́n ń bẹ̀ á máa dùnyàn lọ́pọ̀ ìgbà. Àbí bí bàbá wa WAKILU ilẹ̀ Yorùbá ẹ̀dùn àdẹ́ta bọ́yẹ jẹ́ ti mùsùlùmí, kò sẹ́ni tó rẹpísẹ́ǹtì kírísítẹ́nì lọ́dọ̀ gómìnà ara tí a ò rẹ̀ níyẹn kó jáde. It's a big slap to you, sir. A ti mọ̀ pé aláṣọ jáàmù ni wọ́n nìbàdàn, a ti mọ̀ pé aláṣọ tẹ́ ni wọ́n nìbàdàn, a ti mọ̀ pé aláṣọ bàjẹ́ ni wọ́n nìbàdàn. Ṣùgbọ́n kí ló wá mú àwọn aṣíwájú ẹ̀sìn wa nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì tí wọ́n ò jáde sọ̀rọ̀ sórí ọ̀rọ̀ yẹn rárá? Ṣé o dáa, ṣó bójú mu? Bàbá wa gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dapo Abiodun, ṣé ẹ ti rójú ilẹ̀ rí ọmọ ọlọ́ọ̀lẹ̀, ibi tá ti máa bá mọ̀ pé àwọn tó nífẹ̀ẹ́ yín rèé, àwọn tí wọ́n nífẹ̀ẹ́ yín lélẹ́yìí, ibi tí wọ́n bá ti ń jẹ nìkan ni wọ́n mọ̀. Ọmọọba Dapo Abiodun, ẹ má bínú lórí ọ̀rọ̀ tí bàbá Alado sọ, ṣùgbọ́n bàbá Alado gbọ́dọ̀ jìyà ọ̀rọ̀ tó sọ o. Bàbá Dapo Abiodun, ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ẹ má ṣe àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ ti ń wò wá. Ìkànnì òkodoro ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí. Abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí, ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa. Lórí Facebook wa wà ní Cubase Master Bracket Òkodoro Yorùbá Tẹlifíṣàn, lórí TikTok Òkodoro ọ̀rọ̀ ní mídíà, lórí Instagram Òkodoro ọ̀rọ̀ ní mídíà, lórí YouTube wa Òkodoro ọ̀rọ̀ ní mídíà. Ẹ sì má gbàgbé láti tan notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde. Ojú tẹ fún wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. Ẹ̀yin wa káàkiri gbogbo àgbáńlá ayé lórí ọ̀rọ̀ bàbá Alado, òun náà ni a ṣì wà. Ṣùgbọ́n kì í ṣe bàbá Alado òun ni mo bá ní gbólóhùn ní wákàtí ọ̀wọ̀ yìí. Gómìnà wa nípínlẹ̀ Ògùn ọmọọba Dapo Abiodun, aṣíwájú wa nípínlẹ̀ Ògùn, ẹni tí wọ́n lé tí wọ́n ò lè bá lágbára Ọlọ́run ọba gbogbo bí tẹ́ fẹ́ dé Ọlọ́run á mú yín débẹ̀. Ipò pàtàkì òun ni ipò sínétọ̀ tẹ́ fẹ́ lọ, Ọlọ́run á mú yín borí ìbò náà. Bàbá wa, ẹ̀yin ni mo wá pè sí àkíyèsí kan torí wípé àwọn Yorùbá wọ́n máa pòwe mọ́ àwọn olóyìnbó,
wọ́n ní 99% loyalty wọ́n ní kò sí inú 100 yẹn tí 1 bá ti dín bẹ́ẹ̀ 1 tó dín nínú ẹ̀ yẹn ó lè fi gbàbọ̀dé o. láàárín ẹ̀yin àti àwa tá a jẹ́ kìrìsìtẹ́nì tá a jẹ́ aṣíwájú kìrìsìtẹ́nì nípínlẹ̀ Ògùn, àwọn tó jẹ́ kìrìsìtẹ́nì tí wọ́n ń tẹ̀lé yín, àwọn tó jẹ́ kìrìsìtẹ́nì tẹ́ ẹ̀ ń rán lọ Jerúsálẹ́mù, àwọn tó jẹ́ kìrìsìtẹ́nì tẹ́ ẹ̀ ń fún ní sálárì, àwọn tó jẹ́ kìrìsìtẹ́nì tó jẹ́ pé àwọn nìrújú yín tó bá fẹ́ lọ sáké tó bá fẹ́ lọ sóko, àwọn ni ẹ máa ń lò ní gbogbo ìgbà. àárín ẹ̀yin méjèèjì òun ni mo fẹ́ sọ̀rọ̀. àwọn kìrìsìtẹ́nì tẹ́rí yẹn ọkàn wọn ò mọ̀ sí yín o. àwọn kìrìsìtẹ́nì tẹ́rí yẹn ìṣubú yín ni wọ́n ń wá, wọn ò wá ìdìde yín. kí ló jẹ́ kí n sọ̀rọ̀ yẹn? torí pé ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi, torí mo jẹ́ ọ̀kan nínú àwa kìrìsìtẹ́nì tá a jẹ́ ọmọ lẹ́yìn, torí gómìnà ìlú òun ló máa jí aṣíwájú ìlú yẹn. number 1 citizen òun ni gómìnà ìlú jẹ́. bẹ́ẹ̀ ń ṣe jẹ́ aṣíwájú ìtawà tó kù tá à ń tẹ̀lé yín. ó wá dùn mí wípé mo jẹ́ ọ̀kan lára àwa kìrìsìtẹ́nì. nígbà tí ọ̀rọ̀ bàbá Alado tí ó ṣẹlẹ̀, tí àwọn èèyàn jáde lọ́tún tá à ń jáde sósì yìí pé big slap ìgbà tí ńlá lélẹ́yìí fún wa nípínlẹ̀ Ògùn, nígbà tí irú bàbá Alado ẹni tí ò níran, ọmọ játijàti, ọmọ tí ò ní jèrè yẹn kó máa yánu kó máa sọ̀rọ̀ sí yín. ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan ọ̀tìjú ńlá fún wa tá a fi wá sọ̀rọ̀ lọ́tún lọ́sì. ṣùgbọ́n inú mi dùn lórí bàbá wa WAKILU ilẹ̀ Yorùbá Edu and Delta tí wọ́n jáde tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn. a ò wá rí kìrìsìtẹ́nì kankan tó jẹ́ aṣíwájú kìrìsìtẹ́nì tó ń gbowó lọ́dọ̀ ìjọba kó jáde sọ̀rọ̀ yẹn. ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé, kí n tó tẹ̀síwájú ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí bàbá wa WAKILU sọ, ká gbọ́ díẹ̀ lára ẹ̀ ká padà ká wá sọ̀rọ̀ lé lórí fọ́nrán náà lélẹ́yìn. lọ́dọ̀ Ọlọ́run tí ó mú mi jáde láti wá bá wa sọ̀rọ̀ lásìkò yìí, òun náà ni mo wo fídíò kan èyí tí arákùnrin kan ṣe, àbí kí n pé ọmọ tí wọ́n ń pè ní bàbá Alado. mo fẹ́ sọ fún gbogbo àwọn tá a bá ń sọ̀rọ̀ lórí social media, ẹ jẹ́ ká ní ẹ̀kọ́ bá a ti ń bá èèyàn sọ̀rọ̀ lórí social media. tí èèyàn bá fẹ́ ṣe correction nǹkan, o fẹ́ ṣàtúnṣe nǹkan, ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ bá a ti ń ṣe correction. tí a bá fẹ́ bá àwọn aláṣẹ sọ̀rọ̀ tó jẹ́ ìjọba, ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ bá a ti ń bá àwọn ìjọba sọ̀rọ̀, ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ bá a ti ń bá àwọn ọba sọ̀rọ̀, ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ bá a ṣe ń bá àwọn tó bá jù wá lọ sọ̀rọ̀. fídíò náà burú púpọ̀. mo fẹ́ pe àkíyèsí ọkùnrin tí wọ́n ń pè ní bàbá Alado àbí ọmọ Alado yìí, mo fẹ́ pe ṣàkíyèsí, fi gómìnà ìpínlẹ̀ Ògùn fi sí ipò bàbá rẹ̀. tí wọ́n pe bàbá rẹ̀ rin, kẹ́nìkan wá sọ fún bàbá rẹ̀ pé olórí burúkú ni bàbá rẹ̀, ó gbàlù ó máa jó ni àbí yóò dùn ẹ́. tó o bá gbàlù tó o bá ń jó pé èèyàn pe bàbá rẹ̀ ní olórí burúkú, ajá sí pé o kì í ṣe ọmọ gidi. tí o bá fi ẹ̀hónú ẹ̀hàn pé ẹ ṣe lè ṣe bẹ́ẹ̀, ajá sí pé ọmọ ọkọ ni ẹ. mo fẹ́ gbà ẹ́ nímọ̀ràn láàrin èní síjọ́ àlàrúbá lẹ́ni síjọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà nú ẹ̀ yìí, múra kó o lọ ṣe àtúnṣe, wá àwọn èèyàn gidi tí wọ́n bẹ́ẹ̀ bẹ̀. ìyẹn bẹ́ẹ̀, ẹ̀ṣẹ̀ ìbú gómìnà kéré bí ẹ̀ṣẹ̀ ìbú ìpínlẹ̀ Ògùn. ìpínlẹ̀ Ògùn ó tún wá ń bú ìpínlẹ̀ Ògùn àti ọmọ ìpínlẹ̀ Ògùn, òun bú gbogbo wọn pé ẹ̀yin ará ìpínlẹ̀ Ògùn ẹ wá ayé yín, ayé tiwa. ìlú tá a ti bí Ọbáfẹ́mi Awólọ́wọ̀, ìlú tá a ti bí Ọbásanjọ́, ìlú tá a ti bí àwọn president Ernest Shonekan, ìlú tá a ti bí MKO Abíọ́lá, ìlú tá a ti bí Professor Wọlé Ṣóyínká, ìlú tá a ti bí Táyé Ṣólárin. Alado, kí ló jẹ kí ló mu? kí ni tó jẹ kí ni tó mu? kéèyàn bú ìpínlẹ̀ ju èèyàn kan ṣo lọ. kéèyàn bú ìpínlẹ̀ Ògùn bí ká sọ wípé onítọ̀hún jẹ tí ò yẹ kó jẹ, ó dẹ̀ mu tí ò yẹ kó mu ni. tètè padà kó lọ rẹ́ndà apology, because òbú kábíyèsí Aláké nìyẹn, òbú kábíyèsí Olúìlaró, òbú kábíyèsí Àkárìgbò, gbogbo àwọn ọba, òbú Àpèlé Àwùjalẹ̀, gbogbo àwọn ọba pátá nípínlẹ̀ Ògùn àti gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn lọ́kùnrin àti lóbìnrin ló bú. kódà òbú ọlọ́pàá commissioner of police
ní ìpínlẹ̀ Ògùn ó bú mọ́, director DSS ó bú mọ́. Lópin ìgbà tó bá ti bú ìpínlẹ̀ Ògùn ó ti bú gbogbo àwọn tí wọ́n ń ṣe ní ìpínlẹ̀ Ògùn. Mo rò ẹ́, mo tún rò ẹ́, mo dẹ̀ fẹ́ fi eléyìí kọ́ alẹ́kọ̀ọ́ gbogbo ata bá ń sọ lórí social media. Ẹ má rò pé a kò tanná síwájú yàrá wa àbí a tanná síwájú nínú mọ́tò wa lè sọ ní tá a bá fẹ́, ẹ ò lè sọ ní tẹ́ ẹ bá fẹ́ o. Níjọ́ tẹ́ ẹ bá sọ ní tí ò yẹ kẹ́ ẹ sọ, ẹ bára níbi tí ò yẹ kẹ́ ẹ bára yìí. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh. ṣé ẹ ti rí fọ́nrán yẹn? ṣé ẹ ti rí i pé ọ̀rọ̀ tí mò ń sọ láti jọjọ pé àwa kìrìsìtẹ́nì ìwà wa ò dáa, àwa kìrìsìtẹ́nì àgàgà wọn aṣíwájú wa ibi tí wọ́n bá ti ń jẹ lọ́mọ o. Gómìnà wa ò mọ̀ wípé nígbà tẹ́ bá fún yàn tẹ́ ẹ fún wọn lóúnjẹ tán ohun tí ò dáa ló tún ń sọ ń pa yín. Tó bá jẹ́ pé ohun tó dáa ni wọ́n ń sọ ń pa yín lẹ́yìn nígbà tí ẹ̀yin ò sí ń bẹ̀, irú bọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ yẹn a gbọ́dọ̀ rí aṣíwájú ẹ̀sìn wa nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀sìn gbàgbọ́ kó jáde sọ̀rọ̀ sí gẹ́gẹ́ bí bàbá wa Wàkílù ilẹ̀ Yorùbá Ẹdú Àdẹ́ta bó ṣe jáde yẹn. Ó ń dùn mí torí pé ìgbà míì ibi tó bá yẹ ká ti bá ọgbọ́n tí a ò bá bá ọgbọ́n ń bẹ̀ a máa dùnyàn lọ́pọ̀ ìgbà. Àwọn òjòwò state government àjòwò ẹnì kankan àṣìṣe làágùn ká tó rí owó ni, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ajá fatafata yìí pé irọ́ o bàbá Alado kò lè wá máa sọ̀rọ̀ sí gómìnà wa nípínlẹ̀ Ògùn ọmọọba Dapo Abiodun kò jọ́ kó ní kálukú ṣèlú ẹ̀ ó lè wá bá wa sọ̀rọ̀ ìlú wa nígbà tí yẹn náà máa wá fọ́tán oníkọ́ra bọ́mbà fóun kọ́ra èsì fóun olórí burúkú ọmọ Ìbàdàn. A ti mọ̀ pé aláṣọ jáàmù ni wọ́n nìbàdàn, a ti mọ̀ pé aláṣọ tẹ́ ni wọ́n nìbàdàn, a ti mọ̀ pé aláṣọ bàjẹ́ ni wọ́n nìbàdàn. Ṣùgbọ́n kí ló wá mú àwọn aṣíwájú ẹ̀sìn wa nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì tí wọ́n ò jáde sọ̀rọ̀ sórí ọ̀rọ̀ yẹn rárá? Ṣé tó dáa ṣó bójú mu? Mo wá báwo yọ̀ mí sọ̀rọ̀, mo níṣẹ́ rí o bó ṣe ń bọ̀ lélẹ́yìí o. Tábà tún jáde wọ́n á ní à ń rí sọ wọn à ń sọ̀rọ̀ sí wọn, ṣé nǹkan tó ṣe yẹn ṣó bójú mu? Ṣó tọ́ kí wọ́n má jáde láti sọ̀rọ̀? Ṣùgbọ́n tó bá jẹ́ pé ibi tó ti máa pín ráìsì fún wọn, tó ti máa fún wọn lẹ́ran àgbò, tó ti máa kó búrẹ́là fún wọn, tó máa kó kọ́kírẹ́ fún wọn, tó máa fún wọn Jerusalem ẹ̀rí wọn kẹ̀tíkẹ̀tì ń bẹ̀. Ìgbà yẹn ló máa wá sẹ́ gómìnà wá ṣe nǹkan ṣùgbọ́n irú nǹkan báyìí tí wọ́n sọ̀rọ̀ sí gómìnà wa lórí ayélujára tí àwọn ààrẹ nìkankan kó jáde. Àbí bí bàbá wa Wàkílù ilẹ̀ Yorùbá Ẹdú Àdẹ́ta bọ́yẹ jẹ́ ti mùsùlùmí kò sẹ́ni tó rẹpísẹ́ǹtì kírísítẹ́nì lọ́dọ̀ gómìnà rárá tí ààrẹ nìyẹn kó jáde. It's a big slap to you, sir. Ó jẹ́ nǹkan tó kù díẹ̀ káàtó òun mo ṣe sọ lẹ́ẹ̀kan pé 99% loyalty kò sí o, wọ́n àánú orí ẹ̀ ó lè fi gbàbọ̀dè. Bàbá wa gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dapo Abiodun ṣé ẹ ti rójú ilẹ̀ rí ọmọ ọlọ́ọ̀lẹ̀ ibi tá ti máa bá mọ̀ pé àwọn tó nífẹ̀ẹ́ yín rèé àwọn tí wọ́n nífẹ̀ẹ́ yín lélẹ́yìí ibi tí wọ́n bá ti ń jẹ nìkan ni wọ́n mọ̀, ibi tí wọ́n ti ń jẹ nìkan ni wọ́n mọ̀ o. Alábòsí àti alábọ̀dè òun ló pọ̀ jù láàrin wa. Ẹni tó ń fún yín lóúnjẹ jẹ, ẹni tó ń fún yín lómi mu, ẹni tó ń fún yín sálárì, ẹni tó ń rán yín travel, ẹ gba travel allowance, ẹ ń gbowó oṣù, ọ̀ràn yín lọ lu òyìnbó, ọ̀ràn yín lọ Jerusalem, ọmọ tí ò níran ó wá sọ̀rọ̀ sẹ́ni tó ń ṣe bẹ́ẹ̀ sí yín ẹ wà á rí nǹkan kan sọ síṣẹ́ rí pé ó jẹ́ nǹkan ìtìjú gbáà. Àwọn Yorùbá wọ́n ní ọ̀rọ̀ òsọ bí ká má sọ òun, ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa. Tọ́rọ̀ ìbá bí inú ẹ má bínú, ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀ ṣé irú ẹ̀ náà sòódà. Ẹ gbéra yín sípò gómìnà, ẹ gbéra yín sípò ọmọọba Dapo Abiodun pé ẹ̀yin ni gómìnà, kí bàbá wa gómìnà kọ́ wá jẹ́ bí àlùfáà kan tó jẹ́ pé ẹ̀yin lè sọ sálárì fún wọn, kẹ́nìkan tó mú àlè kan tá wá sọ̀rọ̀ sí ẹ̀yin kí bàbá wa Dapo Abiodun kọ́ máa sọ sí i, ṣé kò ní náà kéjé kò ní bẹ́yìn náà nínú,
ṣé kò ní jẹ́ ṣéèmù fún yín, ṣé kò ní jẹ́ nǹkan ìdọ̀tí fún yín, ṣé kò ẹ jẹ́ ká máa rò dáadáa. Bíbélì sọ yìí pé ẹ jẹ́ ká bọ̀wọ̀ fún àwọn aláṣẹ wa nípìnlẹ̀ Ògùn. Òun ni ọmọọba Dapo Abiodun ló jẹ́. Wọ́n ò gbọ́dọ̀ sọ̀rọ̀ nípìnlẹ̀ Ògùn kẹ́ni kankan wá yí padà. Ṣé nǹkan tí Dapo Abiodun ṣé nǹkan tó wọ́ọ̀tì lọ́dọ̀ yín ṣóhun lẹ fi sọ yẹn? Ó dùn mí lọ́pọ̀ gbà. Ṣé nǹkan tí ọmọọba Dapo Abiodun ṣé nǹkan tó wọ́ọ̀tì lọ́dọ̀ yín ṣóhun lẹ fi sọ yẹn? Ẹ̀yin náà ẹ wò ó, tó bá jẹ́ pé ẹ gbéra yín sí pòsíṣàn yẹn kẹ́ni kankan máa jáde nínú àwọn aṣíwájú ẹ̀sìn kìrìsìtẹ́nì tí àwọn aṣíwájú ẹ̀sìn mùsùlùmí ní Ogun State yìí, bàbá wa Wàkílù ilẹ̀ Yorùbá ẹ̀dùn àdẹ́ta tí wọ́n jáde sọ̀rọ̀ táwa rí kìrìsìtẹ́nì kankan. Ṣé ẹ rí pé ó jẹ́ ìdójútì ńlá? Ibi tó bá yẹ ká ti bá ọgbọ́n tí a ò bá bá a máa dùnyàn lọ́pọ̀ ìgbà. Ọlọ́run ò ní jẹ́ kí tiwa kó bàjẹ́. Ọmọọba Dapo Abiodun, ẹ má bínú lórí ọ̀rọ̀ tí bàbá Alado sọ, ṣùgbọ́n bàbá Alado gbọ́dọ̀ jìyà ọ̀rọ̀ tó sọ o. Bàbá Dapo Abiodun, ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ẹ má ṣe àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn. Bàbá Alado ó gbọ́dọ̀ jìyà ọ̀rọ̀ tó sọ, torí pé ọ̀rọ̀ wíṣí ló sọ síjọba yín. Lágbára Ọlọ́run ọba, ìjọba yá kẹsẹ̀ járí. Ibi tó wù yín lọ́kàn tẹ́ ẹ fẹ́ lọ, Ọlọ́run á gbé yín débẹ̀. Gbogbo àwọn ọ̀tá yín, Ọlọ́run á ṣẹ́ wọn nípìn. Ó kó lórí ọ̀rọ̀ ní mídíà. Ire o.